Tope Nautical gba wòtòwòtò nínú fọ́nrán yìí o. Ẹ gbọ́ ohun tí ọbọ̀rin Saheed Òṣùpá sọ. Tó o bá ti ṣọ̀tẹ̀ ńbì kan, gbogbo bí ló ti ṣọ̀tẹ̀. Ẹ gbọ́ àlàyé. Tó bá ṣọ̀tẹ̀ ńbẹ̀ yẹn, tó bá sábà bí a máa lé ẹ padà síbẹ̀. Wọ́n wọlé tọ́lá. Tó bá ti ṣọ̀tẹ̀ ńbì kan, gbogbo bí ló ti ṣọ̀tẹ̀. Tó bá bínú Òṣùpá, ó ń bínú Pasuma. Tó bá bínú Pasuma, ó ń bínú Òṣùpá. Tó bá bínú Màláíkà, ó ń bínú mi nìyẹn. Tó bá bínú Ṣẹ̀fíù, ó ń bínú Òṣùpá. Lórí ọ̀rọ̀ yìí náà ni Taye Currency ti fọ̀rọ̀ lẹ̀ ọ́. Ó lóun mọ àwọn tó tó òun, ó mọ àwọn tí ò tó òun. Ó ní kódà òun mọ àwọn tó ń lé òun. Ẹ wo fọ́nrán yìí kún dẹ́dẹ́ o. Ọ̀rọ̀ jábọ́ o. Taye Currency tó kọ wèrè la fi ń wo wèrè níbi coronation àwọn Olúbàdàn. Ó fọ̀rọ̀ lẹ̀ o fún gbogbo àwọn ọlọ́tẹ̀. Ẹ̀yin èèyàn wa kan bẹnu fọ́nrán yìí o. Bí bá ẹni tó níràwọ̀, ẹni tó mẹ́ǹdé star, wọn kì í fojú tó nídọ̀ọ́. Ẹ máa ń fi dáadáa nínú wa bó ti ń tẹ̀lé Fuji bọ̀. Tó kì í ṣe pé ní lágbájá bá sọ ló máa sọ, tó bá gbọ́ lẹ́nu Táyé ló máa sọ fún kọ́yìnlé, àbí tó máa sọ nínú pépà, àbí tó máa sọ lẹ́gbẹ́ lé àbúpẹ̀rẹ̀. Ó ti bẹ̀rẹ̀ sí ní alágbèsè tó lóyún máa ń so bí ọdún mẹ́wàá sẹ́yìn. Àwọn máa sọ̀rọ̀ Fuji. A ní lágbájá jẹ́ nìkan lọ, tàmẹ́dó jẹ́ nìkan lọ ẹ̀. Mọ̀mẹ́ni dọ́jú mi Yéésù nínú olórin o. Mo máa ń tó bẹ̀rẹ̀ ṣáájú èmi gangan. Mo máa wọ́n ti ń tò ó. Mo máa ń tó lé mi Yéésù mo mẹ́ni sì mo lé ọmọ òbájá o. Àwọn ìràwọ̀ tán jáde dáyé bọ́sẹ̀ tẹ̀lé láwọn rẹ̀. Ẹ jẹ́ pé kúò lórí kéwàá bàbá ìyẹn tó báwọn barista àwọn kọ́lẹ́sì. Ẹ jẹ́ pé látòrí àyíbá àdéwálé o lámẹ́tọ̀ o ṣáṣínà akọni. Bí àwọn ṣe dáadé nìyẹn o kámúṣẹ́ fi hàn aláwọ̀ adékúnlé. Bàbá tó síbẹ̀ yóò bẹ́ ṣeré lẹ́yìn àyùbá àdéwálé, lẹ́yìn ṣíṣí náà yá kọ́ni star tó tún dẹ́rù bá wa ò nílùú Nàìjà olùbẹ̀ṣẹ̀rẹ̀ okòrè. Ọ̀gá mi ní pàṣẹ sí wọn, bàbá tó síbẹ̀ ò bẹ̀ṣẹ̀rẹ̀ ó jáde ṣáájú Pasuma àlàyé. Ẹ kóòtù ọ̀gá wa Pasuma owó mi lé báyìí wọ́n yaṣẹ́ yìí ó jáde ṣáájú Pasuma. Wọ́n lálàyé gbọ̀ngàn sọ bẹ́ẹ̀ ó bẹ́ ṣẹlẹ̀ ìyá bá sí o ẹ̀yẹ́ wo Pasuma o. Ìjà àkílódé ìjà àkílódé sinimá. Ẹ̀ṣẹ̀ wo gangan wá ni Tope Nautical ṣe tí bàbá yìí fi fọ̀rọ̀ lẹ̀ tó tó yìí tán fún ní wọ̀tọ̀wọ̀tọ̀? Ó ga o, ó lágbára o. Ẹ wo ẹ̀yin fáǹsì Tope Nautical, ẹ gbọ́ ohun tí bàbá yìí sọ nípa Tope Nautical. Kí ló ṣe gangan tí gbogbo àwọn ọ̀rọ̀ yìí fi ń jáde, àwọn ọ̀rọ̀ ìkìlọ̀, àwọn ọ̀rọ̀ gbígbóná? Ó lágbára. Ẹ já gbóhùn lẹ́nu bàbá yìí. Tí alájà Àkàndé Òbèsè mo kí, ẹ̀yin tàlájì Simon Àtayé mo kí, ẹ̀yin tàlájì Taye Currency mo wá kí yín lọ́pọ̀lọpọ̀ ojú òní tì í. Ṣé rí mo fẹ́ ṣe fídíò lẹ́yìn wọ́n mo sáré wá nítorí abatẹnijẹ́ ẹ̀dá alábòsí ẹ̀dá tó lóun jẹ́ Tope Nautical yẹn. Ẹ̀ tó yẹ pé alábòsí ló yẹ kó máa jẹ́ alábòsí Nautical ló yẹ kó máa jẹ́ alábòsí Nautical. Mi ò mọ bó ṣe ń jẹ́ Tope Nautical. Alábòsí Nautical ló yẹ kó máa jẹ́ torí pé àbòsí ẹ ó gbókùn, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà àti kúrò lójúkọ ẹ̀ á lè. Ó lè máa jẹ́ o kó máa mú o kó máa gun mọ́tò o, ṣùgbọ́n àti tó àwọn tó kù yẹn á lágbára torí pé alábòsí nìwọ yà. Ó máa jẹ́ ẹni tẹ́jọ́ ń ṣiṣẹ́ kan náà òun jẹ́ lẹ́sẹ̀ pé kó ṣubú. Tope Nautical ẹni tẹ́jọ́ ń ṣiṣẹ́ kan náà tíṣẹ́ pa yín pọ̀
tí wọn bí wà tiẹ̀ nílé kan náà kò ń ṣọmọ ilé ẹ̀ kò ń ṣọmọ ẹbí ẹ̀ ṣọmọ ìlú kan náà ọ̀tọ̀ níyá tó bí ọ̀tọ̀ níyá tó bí wọ ọ̀tọ̀ ní bàbá tó bí ọ̀tọ̀ ní bàbá tó bí tí wọ́n wá láti jèrè ọmọ wọn tí wọ́n wá láti jèrè wọn náà ó jẹ́ wá wá ṣubú ẹ̀ fún lórí kíni ó bọ́tà sí òun sọ bẹ́ẹ̀mẹ́mẹ́mẹ́ orin kan ló kọ ẹnìkan ló lórin orin ìwo nìwọ́ kọ gbogbo tó mú òkà torí olórí àti tó jẹ́ tiẹ̀ èwo ló kọ ta gbọ́ngbòrò ṣe bóun tiẹ̀ kọ ni olórin ó kọ ni olórin ta gbọ́ngbòrò ìwọ náà tiẹ̀ kọ ni olórin kan fi gbọ́ngbòrò kọ́ yóò máa béèrè lọ́wọ́ pé wíì Tope Nautical kọ́ yóò máa béèrè pé wíì Tope Nautical tí ẹ̀ kọ ni olórin kan kó fi mìlú títì kó mọ̀ bó ṣe rí pé ọlọ́run ló ń pin Taye Currency tó rí bẹ́ẹ̀ yẹn òun gan ò lérò pé òun lè débẹ̀ àánú ọlọ́run ní tí ó rò pé òògùn ló gbé débẹ̀ tí ò bá gbára ẹnìkan ni ó rò pé ẹnìkan ló nawọ́ ẹ̀ sókè débẹ̀ wàhálà ọlọ́run ni tó bá dẹ̀ jẹ́ ẹnìkan ló nawọ́ ẹ̀ sókè tó fi dépò tó tẹ̀ yẹn tí ò bá jẹ́ sábàbí ní kí ẹni náà kó mú ọmọ tiẹ̀ gọ́gọ́ kó ní kọ́mọ wá máa kọrin kó wá nawọ́ ẹ̀ káyé wá nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ wàá mọ̀ pé kò sẹ́ni tó lóògùn lọ́wọ́ àfẹ́tọ́lọ́ bá ní lóhùn dé Alhaji Wasiu Ayinde ọmọ wọn ò tó bẹ́ẹ̀ kó rí bí wọ́n ṣe rí ọmọ wọn tún lè jù wọ́n lọ ó tún yàtọ̀ sí wọn bọ̀ pẹ̀ láàánú ọlọ́run ni kò sí ẹ̀dá kan tó lágbára àti gbéyàn lókè owó abọ́ta ó ní ẹnìkan ló lórin ó ti ájú ẹ̀bẹ̀ rẹ̀ ó ti ájú ta ní bẹ̀rẹ̀ tó bá ṣáájú ẹ̀bẹ̀ tọ́lọ́ wá lóhùn lóníṣẹ́ yìí kọ́ àbó òrí pọ́lọ̀ sọ pé òun lóníṣẹ́ ni Taye Currency lóníṣẹ́ not you wá wò ó gbọ́dọ̀ ṣe pé ànábì wa mẹ́sàn án sálà wọn á lákẹ́ ìdẹ́gbẹ̀gbọ́n Táyé ti padà dé ó ti wá di bàbá fún ẹ ṣé wọn kò ó gbẹ̀yìn dé ni ẹni tó lójú títẹ ó gbẹ̀yìn dé ni ó ti wá padà di bàbá fún wọn ṣé ò rí ni ó rí bọ́lọ̀ ló tó bẹ́ẹ̀ ṣé wọn tó jẹ́ pé àánú ọlọ́run ló gbé Dr. Saheed ó ti bú Dr. Saheed parí náà ó ti bú Múrítàn dàrí ó ti bú Màláíkà rí ó bú wẹ́wẹ́ rí ọ́ọ́bì gbogbo ọ̀dẹ̀ náà jù ẹ lọ ó ti wá dúró sórí ibẹ̀ yẹn Taye Currency ló wá fẹ́ mú gbọ́ tí ò bá sí ẹnìkan tó mú kiri ìwọ náà bá òyàn kiri wọ́n torí ẹ̀ mọ́ ẹ ṣe bó tẹ̀ láwòyàn kiri ìwọ tó tí mọ̀ lẹ́kọ̀ọ́ lásán Táyé tó wà ń bàdàn tí wọ́n ti wá mọ̀ throughout the world everywhere náà ti mọ̀ Táyé gbogbo Nàìjíríà yìí wọn ò mọ̀ wọ́n náà Tope Nautical ní kò sẹ́ni tó mú ẹ ikọ̀ ẹ ti ẹ̀ ń bí mi nú pé wọ́n tí wọn ò mọ̀ ṣé òkè òun wọ́n náà kàn mú ẹ ló ṣe é ṣàbòsí báyìí òun náà kàn mú ẹ ló ṣe é ṣàbòsí ṣé ò gbọ́ pé wọ́n lẹ́yìn tó lóun bá fi ṣẹ́yìn lónìí iṣẹ́ ọlọ́run ti fi ṣẹ́yìn Táyé wàhálà ọlọ́run ti fi ṣẹ́yìn Táyé wọ́n ní kó múra ọlọ́run ti fi ṣẹ́yìn Táyé ṣùgbọ́n kọ́ńkọ́yìn yìí kò kí ń lágbára bí ẹṣin tó tó bá pèsè ló tóbi bí ẹṣin ni wàá ti ta Táyé pa bọ̀tọ́ náà mú ẹ ò tó bẹ́ẹ̀ àfi tó bá fẹ́ lo ẹ̀wọ̀n torí pé inú ẹ ò mọ́ kí olórin máa tako olórin ẹgbẹ́ lórí kíni nígbà tó kọrin wèrè láfíwò wèrè ìwọ ló tako ìwọ nìkan lolórin tó jáde tó tako lórí kíni tó bá jẹ́ ibi tí Táyé ti kọrin yẹn ìwọ náà bá pè bẹ́ẹ̀ wà láwọn ọmọ alẹ́ ń bò kúrò ní torí pé pẹ̀sì Táyé ti ju títì ẹ lọ tó bá jẹ́ bẹ́ẹ̀ o pé orin yẹn ò táwọn èèyàn lọ́rùn tó wà bẹ́ẹ̀ òkú ẹ̀ náà máa gbé kúrò bẹ́ẹ̀ tó ta ló mọ̀ ẹ́ rí so tó bá ń sọ̀rọ̀ sí Táyé ò ṣerú eré bẹ́ẹ̀ rí ìwọ ṣerú eré bẹ́ẹ̀ rí ṣé gómìnà ti pè ẹ́ rí ṣé kánsẹ́lọ̀ àdúgbò ti pè ẹ́ rí ìgbéraga ṣe wù ẹ́ lẹ́wù báyìí náà Tope Nautical ìgbéraga wọ àlẹ́ rí àgọ́ o àwọn onígbéraga gan o kí ló ní tó onígbéraga báyìí náà tó yẹ pé láàrin gbogbo olórí ìwọ nìkan ló ń ṣàbòsí olórí ẹgbẹ́ ṣé òrónú ni òrónú pé ọ̀nà o lè lọ kọ níbì kan kó padà dé ní àbùkù ńbẹ àwọn èèyàn ló máa gbà á sílẹ̀ wàá dé bọ́ta gátà wàá máa sọ gátagátá pẹ̀lú àìnílàkàyè lórí ó lọ́pọlọ ṣé ó lọ́pọlọ ni ó ní orin ẹnìkan ní Táyé fi ló fi ré òun ló kọ sọ́ọ̀lọ́jà sọ́ọ̀lọ́ òun kọ́ lónìí bọ̀tá ló kọ́ tó fi ré òun ni Dr. Sikiru Ayinde Barrister sọ ọ̀rọ̀ kan wọ́n nígbà tójú ogun le táwọn fẹ́ wọ àárín àwọn olórin ńláńlá táwọn mọ́gbọ́n táwọn lè dá àwọn akọrin òbé
àwọn akọ ti Sànní, àwọn akọ Táyé Ṣọlá, àwọn akọ ti Babalẹ́gbà, wọ́n ń kọ gbogbo orin wọn pọ̀ ló padà wá di fújì lọ́jọ́ tèmi. ṣé o mọ rẹ́kọ̀dù tó ti lọ tí Àyùbá Sáìdé ti lo orin olórin síbẹ̀? wọ́n máa fi gòkè ni. jókòó síbẹ̀ kó máa wá ẹnìkan kọrin olórin mùmú ọ̀dẹ̀. mi ò mọjọ́ tí bọ́ọ̀ máa tó gbọ́n, bọ́ọ̀ Tope Nautical ní ìmọ̀jọ́ tó máa tó gbọ́n. ìgbéraga ni ẹ̀ mú ẹ títí ó dẹ̀ wà lójú kan bí omi adágún, àmọ́ òwà òkè lójú ara ẹ̀ wà náà òwà òkè. torí pé iyì olórin ni pé kó lọ ibìkan kó máa rọ́lẹ̀, ibi tó ti lè rọ́lẹ̀ láàrin àwọn tiẹ̀ ni. ṣé tó bá pe Atayewẹ́ Màláíkà tí wọ́n pe gbogbo wọn, tó pe Rẹ̀mí Àlùkò, tó pe Taye Currency, tó pe gbogbo wọn sí gáàdì kan, tó bá sáré tẹ̀lé Màláíkà, tó sáré tẹ̀lé Atayewẹ́, wàhálà yẹn tó bá sáré tẹ̀lé ẹ o ò ní rí èèyàn tó bá sáré, o ò ní rí ẹyẹ tó bá sáré tẹ̀lé ẹ. àwọn tó máa sáré tẹ̀lé là ń darúkọ fún ẹ yẹn. ṣé Taye Currency lè dárìn? ṣé lè dárìn? tí wọ́n bá rìn ta ló fẹ́ wò ta ló mọ̀ ẹ́ rí? ìwọ tó mọ̀ tó máa béèrè lọ́wọ́ wa pé who is Tope Nautical. ṣùgbọ́n tó bá pọ̀ ó ṣèṣe pé kò rọ́nà lọ, o ò ní ṣàbòsí olórin ẹgbẹ́ ẹ̀, o kàn tún kó bá gbèsè ayé ara ẹni. torí pé sì tí o bá síjà láàrin ìwà àti Taye Currency, àwọn fans Taye tó bá jẹ́ quality one wọ́n lè bẹ pàdé mi kankan lọ́wọ́ fún ọ, tó bá rí ẹ̀sìn wọn máa mú ẹ lójú ni. orin ẹ̀ ò tẹ̀ nídùn létí wọn. ta ló mọrin wá sáyé jẹ́ ẹ mọ̀, ta ló mọrin wá Barrister sọ pé ta ló mọrin wá sáyé, Dr. sọ àwọn ni ta ló mọrin wá sáyé o, kò sẹ́ni tó mọrin wá sáyé. pé àwọn Fàsásí pẹ̀lú mú ibi àwọn ló kọ́kọ́ ń kọrin orin ànábì ní títí wọn. báwọn Barrister bàbá ṣe mọ̀ pé orin ànábì ní títí wọn, ṣé wọ́n gbọ́ rẹ́kọ̀dù wọn rí ni? àwọn náà lè sọ, wọ́n kọ́ karamọ́ ni, irú orin tí wọ́n kọ́ wọn lè sọ. torí ẹ̀ ló fi jẹ́ pé èèyàn kì í takú ẹnìkan, torí pé tọ́lọ́run bá ti sábẹ́ síṣẹ́ kò sí bó ṣe fẹ́ wí táyọ̀ níjó. èèyàn kan ló kọ orí ẹ̀ ó fọ́ká síbi àwọn ayé màá bá ra, tàbí èèyàn kankan ló kọ, èèyàn kan máa ló kọ wọ́tà nàyà àbí kí ló ń kọ táwọn obìnrin jù dí káàkiri wọ́n bàbá ra. ṣọ́ọ̀lì gidi ló kọ yẹn. mo bí ẹkọ ìjọba ni tó bá gbé orin Michael Jackson sílẹ̀ pẹ̀lú orin Dr. Sikiru Ayinde Barrister, orin ta ló máa ní sẹ́ẹ̀sì jù, ta ló wá lówó jù? ṣé Dr. Sikiru àìsàn lórí, ṣé bàbá Haruna ọ̀tọ́ lówó Michael Jackson lọ́wọ́ pẹ̀lú bó orin tí wọ́n ṣe ní kìmí tó ní Jackson jẹ́ jàgàjàgà? kí ló dé tí wọ́n rètí àwọn Davido? ó ní wo làwọn Davido ń kọ, ṣùgbọ́n náà ló ṣáàmì sí ibi tẹ́yìn gọ̀ sí nìyẹn. ó rò pé ṣàlówó jókòó bí ẹ̀ṣẹ́ lówó. o gbọ́ tẹ̀yàn kan sọ pé tí iṣẹ́ kan ló bàbá aráfíà tó gbọ́ òpònú ni ẹ́. mi ò mọ ọjọ́ tí wọ́n mọ Tope Nautical mi tí ìmọ̀jọ́ tó máa tó gbọ́n péjọba ìlú máa tó gbọ́n. o kàn ń yí bílẹ̀ ṣe ń yí bá tó ń ṣúbà o kàn ń gbọ̀ sí ni. kò díẹ̀ sí nǹkan méjì pé o ní ìgbéraga ló ń ba yí ẹ̀jẹ̀ lọ. ìgbéraga ló ń ba yí ẹ̀jẹ̀ lọ. wàláhì kò sí nǹkan tó jẹ́ ìgbéraga ni. òun wọra ẹbí tó bá jẹ́ ọlọ́run lọ kẹ́ tó mèdè pè bí múrí tọ́da kí má dàpọ̀ Dr. Sayo yìí pa wà á balẹ̀ ayé jẹ́ o. torí má jẹ́ ẹ̀tọ́ ẹ tọ́ba lè yàn kọrin wàláhì fún ọ̀bìnrin àdàsá múrí tọ́da olórin ni. mi ò gbọ́dọ̀ kókè má kó àwọn àgbàlagbà mọ́ má kó wọn mọ́ kí n kó ẹ̀ tí lè sọ pé kíní torí múrí tọ́da ló padà sọ́ra ìdí bẹ́ẹ̀ kàtígórì òkè ló wà. tó tọ́ba lè yàn kọrin ó rí ìwọ ni wọ́n wá kọ tó ní kí ìbí ta lè sọ. múrí tọ́da ló kọ Still Alive, ó kọ Wanted, òun àti Dr. Sayo wọ́n ṣe like father like son. gbogbo àwọn orin yẹn ló lọ́gbọ́n lé tàbí kó wá lọ gbọ́ bóyá ọ̀kẹ́rẹ́ irú àbókété Europe ló fi ṣe kó lọ gbọ́ kó lọ wo èdè tí múrí tọ́da pé orin tí ẹ̀wọ́ láti gbọ́ tó ní kèmí bẹ́ẹ̀ rí Tope Nautical. gbogbo àwọn èèyàn wàá jà mọ́ orí pọ́lọ̀ ti mú ẹ. gbogbo àwọn olórin Ìbàdàn wọ́n ti ṣera wọn lọ́kàn ṣoṣo ó wá ṣe rádaràda òun pòyì lójú kan bí iṣẹ́ àbábà òun pòyì ọ̀rọ̀ tí òkú ẹ̀ máa dá sí tọ́wọ́ wọ́n kẹ́ wọn kẹ́ ẹ lọ gbé kámẹ́rà olófò dájú síwájú wàá máa ru ò ní rẹ́jọ́ ọ̀dẹ́rù ẹjọ́ Taye Currency ẹ̀wọ̀n ọ̀gbọ̀gbà tó rí orí tó sọ yẹn Rẹ̀mí Àlùkò ti sọ bẹ́ẹ̀ kọjá tíwọ́ náà bá sọ kò ní mínì mọ́ ó gbọ́tọ́ ní àfìfìlà pa eré ọjọ́ kan ló níyì mọ́ ó gbọ́tọ́ sọ yebo gbọ́ bẹ́ẹ̀ ó lè gbọ́ torí pé ò ní làákàyè àìjí orin olórin kọ
ni ò jẹ́ kí orin ẹ̀ kọ́kọ́ mèlú títì pé o ò jí orin olórin kọ yẹn lórin òfin mèlú títì kò sẹ́ni tó mọ orin yẹn ó rí gbogbo àwọn tó ti jó orin kọ orí ibi tó wà ní tó bá sọ pé Táyé ò mọ orin kọ ó jó orin kọ ni gbogbo àwọn tó ti ń bá bọ̀ látòrí Dr. Sikiru Ayinde Barrister gbogbo ọ̀nà jó orin kọ orí ibi tó wà tọ́mọ̀ wọn ìwọ tẹ́nibọ́dì ò mọ̀ wàá wá bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ yẹn ló wá ṣe títí ọ̀tẹ̀ yẹn ló wá ṣe títí alábòsí Nautica alábòsí ni ẹ kó má jẹ́ kábòsí yẹn kó ba yé ẹ jẹ́ alábòsí Nautica ni màá máa pè é gbogbo ọjọ́ kí wọ́n bá ṣe fídíò fún ẹ̀ sìn torí kò sí nǹkan tó fi wà nínú Tọ́pẹ́ nǹkan gidi ni Tọ́pẹ́ ìwọ yóò dẹ̀ ṣe nǹkan gidi ni Tọ́pẹ́ ìwọ yóò dẹ̀ ṣe nǹkan gidi alábòsí ni ẹ alábòsíà Nautica ni alábòsíà orúkọ tí màá máa pè é nìyẹn fídíò mi ti fẹ́ ṣe tí mò ń ṣe fún ẹ yìí orúkọ tó máa bá because alábòsíà Nautica á dẹ̀ gbé fọ́tò ẹ̀ sí kò lọ ilé ẹjọ́ ó ranù abatẹnijẹ́ ẹ̀dá ohun tí ẹ̀gbẹ́ kó lójú kan nìyẹn mi mọ orin tí wèrè mọ ọkọ ó mọ ọkọ kọ́kọ́. ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ẹ̀yin èèyàn wa kí lẹ rí sí ẹ dá sí ẹ drop comment yín kí lẹ rí nípa gbogbo nǹkan tí alàgbà yẹn sọ nípa Tope Nautical ṣé bó ṣe rí náà nìyẹn àbí bóyá Tope Nautical jẹ́yàn kan tí ò gba gbẹ̀rẹ́ tí ò dẹ̀ fẹ́ kẹ́nikẹ́ni kó fi ọ̀bọ lọ òun báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gangan ṣé lóòótọ́ ló ṣọ̀tẹ̀ ibo ló ṣọ̀tẹ̀ sí báwo lọ̀rọ̀ yìí ṣe kan Saheed Òṣùpá ọba orin báwo ló ṣe kan Taye Currency gbogbo ẹ̀ náà lẹ ti gbọ́ ẹ̀yin èèyàn wẹ̀ dá sí ẹ drop comment yín o remember to like and follow us thanks for watching á lọ fún polówó ọjà WhatsApp number page yìí